Ṣé rí òtítọ́ ò ní orúkọ méjì. Òtítọ́ ni òtítọ́ yóò máa jẹ́. Irọ́ náà dẹ̀ ní orúkọ méjì. Irọ́ náà ni irọ́ ó máa jẹ́. Ohun tó burú jáì, ohun tí kò dára láti gbọ́ sí etí, òun ni kí ọmọ 30 years kó máa na ọmọ 39 years tí wọ́n dẹ̀ jọ mọ̀ páwọn méjèèjì tọ́jọ́ mọ̀ páwọn méjèèjì they are both man. Ṣé rí tá bá ń sọ àwọn ọ̀rọ̀ nígbà míì máa ń wọ ẹlòmíì ní o fẹ́ ṣe live video yìí o bọ̀ mú kọ̀ọ̀kan ra kọ ọ̀rọ̀ kékeré kan síta àwọn kan ti bọ́ sábẹ́ ẹ̀bẹ̀ ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí sọ pé have you investigate go padà lọ wo fídíò tí Àgbàlá Gabriel tó ṣe láàárọ̀ yìí kì í ṣe pé èèyàn ló pè mí o ọ̀rọ̀ tó jáde lẹ́nu Àgbàlá Gabriel gẹ́gẹ́ fún ara ẹ̀ ni mo sọ nípa èyí ọ̀rọ̀ tó jáde lẹ́nu Àgbàlá Gabriel fún ara ẹ̀ gẹ́gẹ́ nìkan tí mo sọ yìí ó ní ọjọ́ tí Muyideen ó ṣe òun wá sọ fún Muyideen pé kí Muyideen kó kúnlẹ̀ òun wá ní kó lọ mú pánkẹ́rẹ́ wá òun wá na Muyideen ẹ lọ gbọ́n táwọn èèyàn ń kọ sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn sórí ẹ lọ gbọ́n tí àwọn èèyàn tí wọ́n ń kọ sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn ṣe rí àwọn kankan wà nílé ayé àwa èèyàn a máa ń believe lórí social media nìkan àwa èèyàn the way tá fi máa operate is very different ṣe rí àwọn kankan wà tó jẹ́ wípé nílé ayé tá wà nínú èyí ó ní bá a ṣe gbọ́dọ̀ ṣe wọ́n Àgbàlá Gabriel kì í ṣe bó ṣe ń ṣe foundation ló ṣe ń ṣe foundation yẹn ṣe rí àwọn èèyàn táwọn èèyàn bá ti like èèyàn kó ní tòun yẹn kó máa ṣe nǹkan tó dáa they will not correct the person ṣùgbọ́n nígbà tó bá wá yá kò sóhun méjì mẹ́ta o tó bá wá yá tẹ́niyẹn bá wá ṣe gbogbo ẹ̀ tó bá wá bà gbogbo ẹ̀ jẹ́ pátápátá ẹ wá máa sọ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run fake ni wọ́n gbogbo òjíṣẹ́ Ọlọ́run àwọn ti lose trust nínú Àgbàlá Gabriel nígbà tó ń ṣe mistake creator ṣe correct ẹ̀ àwọn kankan wà lóde pé tí n bá là á sílẹ̀ ẹ rí wípé the way tí Àgbàlá Gabriel tó fi handle foundation kì í ṣe bó ṣe handle foundation yẹn but question tèmi fẹ́ bèrè Àgbàlá Gabriel ò ní ẹ̀tọ́ láti mú ẹgbà láti máa na Muyideen jù ẹ lọ lọ́jọ́ orí ọ̀fẹ́ àti àánú òun lórí gbà nípa ọjọ́ orí Muyideen jù ẹ lọ kò wá sí ẹ̀ṣẹ̀ tí Muyideen lè ṣẹ̀ ó lè gbé kó bá wí èmi náà lánàá nígbà tí mò ń bọ̀ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ abẹ́ mi tó ti jẹ́ pé ọmọ kékeré ni wọ́n mo pè wọ́n I begin to counsel them I begin to show them many things mo bí láti máa ṣàwọn àlàyé ṣé ẹnu tí wá kéré jù láti fi báyọ̀ wí t'Àgbàlá Gabriel tó dẹ̀ mú ẹgbà tó nà Muyideen jẹ́rí àwọn ọ̀rọ̀ tí ọkùnrin yẹn sọ nínú fídíò yẹn ọgbọ́n orí tó wà lórí Muyideen ó ju t'Àgbàlá Gabriel lọ ó lè máa treat èèyàn kó má máa treat ẹ bí ẹrú Ọlọ́run lè lò ẹ́ fún èèyàn láti sọ èèyàn di ọkùnrin kò wá sọ pé kó sọ di ẹrú gan a ò lè mẹ́gbàá kánú ẹrú a lè mú ẹgbàá kánú ẹrú mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger wọ́n ti bọ́ta ẹlòmíì tí ń sọpọ́tì Àgbàlá Gabriel ẹ bá bẹ̀rẹ̀ tó bá jẹ́ ọmọ tí ni Muyideen
ṣé ẹ lè gba nǹkan tí Àgbàlá Gabriel tó ṣe fún Muyideen yẹn ṣé ẹ lè gbà k'Àgbàlá Gabriel kó ṣe fọmọ yín? Listen, because you don't have money, it doesn't mean you have lost your sense. Pé èèyàn lówó lọ́wọ́ kò mí pé ayé èèyàn ti bàjẹ́. Ẹ má bínú, I'm not a blogger, èmi ò kì í ṣe blogger. But ajìjàgbara lèmi. Kí n rí nǹkan tí wọ́n ṣe fún àwọn èèyàn pé kò dá kémi sì sọ̀rọ̀. Àní nǹkan t'Àgbàlá Gabriel ṣe fún Muyideen mo ní kò dá. Ó sọ nínú fídíò ẹ̀ láàárọ̀ kì í ṣe pé èèyàn ló pé èmi tó sọ fún èmi ò ní time fún gbogbo yẹn. Kódà mi kì í wo fídíò wọn. Bọ́ mo kàn ń wo fídíò yẹn mo kàn gbọ́ Muyideen ààrẹ òyà ológogoro burúkú bọ́ sí bí ó jẹ́ gbẹ́gbẹ́ kó. They don't do things like that. A man of God don't talk like that. Anyway, man of God ó pọ̀. Nàìjíríà ọjọ́ tó rí wa máa pé mi ò tí ì mọ̀. Bí yóò kọ́ bá ti lè bọ́ta tó twist brain wa báyìí tó twist brain wa báyìí tó twist brain wa báyìí àádọ́gbòrì wa sọ́nà. Ó dìbò tó bá lárí wa má pàtà mẹ́ ká tó gbórí wa padà. Why tí Àgbàlá Gabriel fi máa nà Muyideen? I want him to come out and defend it pé kò rí bẹ́ẹ̀ pé òun ò sọ bẹ́ẹ̀. Màá wá lọ thank God pé fídíò tó gbé jáde láàárọ̀ ìfún ara ẹni kì í ṣe àwọn blogger ló gbé fídíò ẹ̀ jáde. Kì í ṣe àwọn blogger ló gbé fídíò ẹ̀ jáde. Ẹ̀yin yẹn ẹ share fídíò mo fẹ́ kó kọ Àgbàlá Gabriel. Ó ní láti jẹ́ ká mọ̀ reason why. Ṣé mo pé nígbà tí ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run bọ́ta I begin mo ṣe bọ́ta tí mo sọ̀rọ̀ ẹ náà nìyẹn. Àfìgbà tí wọ́n padà ṣe nǹkan tí mo ní kí wọ́n ṣe. Ẹ lè má máa treat èèyàn kẹwàá believe pé kó nítọ̀hún yẹn kò ní máa wóra rẹ̀ bẹ́ẹ̀. Muyideen gbọ́n ọgbọ́n orí ẹ̀ pọ̀ ó rí wípé ìṣe l'Àgbàlá Gabriel ṣe ló mú òun bí ẹrú. Listen, gbogbo àwọn tó kọ́lé fún ní tó kọ́lé fún ní ọ̀dọ̀ ẹ̀ wọ́n ló ní gbogbo ilé ẹ̀ náà. Àbáwọn ọmọpẹ́ tó nílẹ̀ ló nílé. Ìwọ ló fi owó ara ẹ ra ilẹ̀ yẹn. Ìwọ ló fi owó ara ẹ ra gbogbo ilẹ̀ yẹn ó wá ń gé fún wọn díẹ̀. Àbórí Àgbàlá Gabriel phase 1, Àgbàlá Gabriel phase 2, Àgbàlá Gabriel phase 3. Bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ràn yàn lọ́wọ́. Wàá béèrè lọ́wọ́ ẹ̀. Níbo ló fẹ́ kọ́lé sí? Ìwọ kọ́ ló dá owó yẹn. Àwọn èèyàn ló gádà owó yẹn jọ tí wọ́n dá. Níbo ló fẹ́ kọ́ ilé sí? Ibi tó bá lóun fẹ́ sí wàá dẹ̀ kọ́ síbẹ̀ fún. O ti ṣe ohun tọ́lọ́run ní kò ṣe fún. Ṣùgbọ́n ọgbọ́n amúnisìn òun ló wà lórí Àgbàlá Gabriel tó rẹ̀ lẹ́ ṣe rí pé inú ibẹ̀ náà ló ń kọ́ ilé fún gbogbo wọn. I can talk to you in age. Èmi àti kì í ṣe age mate. So definitely bó jẹ́ mi náà lè mẹ́gbàá kó ní o fẹ́ nù mí máa fi ẹ̀ṣẹ́ máa fi bọ́ọ̀ṣì orí ẹ̀. We have to be very much careful. That is not how to do things. Báwo ni Àgbàlá Gabriel ṣe máa nà Muyideen? I want to treat that case very well. You have to come out and tell me. If not, oh my God, I will give him hot. I will give him hot video. Under Ben suffering. Under 24 hours, you have to come out and tell everybody. Àgbàlá Gabriel ó nídìí. N tó ṣe Muyideen jẹ́ wo nìyẹn. Ohun tó akẹ́wò ẹ̀wọ̀n mi dẹ̀ ní bóyá orí òpè bóyá ọ̀fà wà lára ọ̀fà wo ló wà lára ẹ̀. Poverty náà ọ̀fà ni. Ẹ̀wọ̀n tó bá sọ lọ́yọ̀ ọ̀fà ni. Tó bá fẹ́ ràn lọ́kùnrin ọ̀nà bó bá fẹ́ káńsẹ̀ yàn kó káńsẹ̀ yàn. Ó wá mú ẹgbàá ó dá Muyideen kalẹ̀. Ó mẹ́gbàá ó nà Muyideen. You have did a wrong and you call yourself a man of God. It doesn't work like that. Ó ń ṣe tíṣà. Kódà ọmọ yunifásitì wọn kì í mẹ́gbàá kọfí nù.
wọn kì í ná ọmọ yunifásitì tí wọ́n kọ́ ibi tí wọ́n ti ń lo ẹgbà ní Áfíríkà níbí báyìí mi ò sọ pa àwọn ìlú èmi o primary school secondary school àwọn primary school èmi gan kú tíṣà tó lè mẹ́gbà kó tó lè nà mọ́ ó níbi tó máa dé. I own a school so I know what I'm talking about. Agbala Gabriel, you need to stop all this. There's a trick of it. You have systematic trick of scamming. You have to stop it. Then you must remember, you hide under a Christendom. Má ṣe nǹkan tí wọ́n máa padà tó máa padà fi kó bá gbogbo Christianity pátápátá torí pé àwa èèyàn ìgbà téèyàn kan bá bọ́ta tó bá ṣe nǹkan ẹ̀ ní mọ̀ pé ẹni yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n nígbà tó bá ti wá ṣe tó jí tó ṣàṣe tó ṣe tó dá ẹ̀ wá dá gbogbo ẹ̀ wá dá lórí gbogbo Christianity. That is the reason why I'm coming out. Òun ẹgbà Agbala Gabriel òun ẹgbà Agbala Gabriel òun ẹgbà ọmọ Muyideen. Ṣé ẹgbẹ́ ẹ ni ṣebí ìṣẹ́ ló gbé wá sábẹ́ ẹ̀ ìwọ náà ṣe bẹ́ẹ̀ àánú lórí gbà náà àwọn owó tó ń dá tó ń ná fáwọn èèyàn ṣé wọ́n lòun nílẹ̀ ni ṣebí last time tó lọ sí ìlú òyìnbó ìwọ kan sọ pé o lè wà ní òtútù kó máa kó olówó bẹ́ẹ̀ sí Nàìjíríà. What you do o ṣe ojújó òjíṣẹ́ Ọlọ́run kò yẹ kó ṣerú ẹ̀ wá ní òun reason why tí Muyideen fi sá kúrò lé you maltreat Muyideen. That is the reason why Muyideen try to Muyideen wá wò pé at least ilé tó kọ́ fóun ṣebí wọ́n ló nílẹ̀ ìwọ náà ló nílé ọpọlọ wà lórí Muyideen ọgbọ́n ìwọ ló nílẹ̀ ìwọ náà ló nílé ìyàwó náà ìwọ náà ló ní. So ṣé because of that ló wá dáhùn kúrò ẹgbà tó ná Muyideen lọ́jọ́ yẹn ẹgbà yẹn gangan ló wà lórí sẹ́ǹsì bọ̀bọ̀ ẹ̀ tó fi ń rí wípé o kì í ṣolùrànlọ́wọ́ fún o ìwọ ò ṣe mẹ́gbẹ́ dání lójú àkọ́kọ́ tẹ́ pàdé kó wò bóyá ó máa tẹ̀lé ẹ̀ ó ṣe máa ń jẹ́ wípé ọ̀rọ̀ tútù tẹ̀yìn èèyàn bá fi pàdé èèyàn bí èèyàn bá ti wá súnmọ́ yín tán ẹ da ọ̀rọ̀ tútù yẹn nù ẹ wà máa da ọ̀rọ̀ gbígbóná lù yàn because you met Muyideen in that situation. He has not made a Muyideen to be a slave under you. Talk less of you carrying a cane and beat elderly person. Beating elderly person. Oh, you did a bad thing. Agbala Gabriel, you have to call Muyideen and apologize. Ẹ̀gbọ́n ẹ̀ ni ṣó lè mẹ́gbà kó ná ẹ̀gbọ́n ẹ̀. Ṣó lè mú ẹgbà kó ná ẹ̀gbọ́n ẹ̀. Ṣé ẹ lè fi ẹnu bá Muyideen sọ̀rọ̀? Àbí kẹ́ ẹ mú Bíbélì kẹ́ fi bá Muyideen sọ̀rọ̀. Ṣorí wọ báyàn lé Olúmọ Yẹgún yẹn tó bá get out kúrò ń bí báyìí. I will curse you. Ṣé sense orí ẹ pé ṣá? Did I force you under my platform? Did I force you under my platform? Get out from this place. À ń sọ òtítọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ń ba gbogbo ẹ̀jẹ̀ náà ni tó bá yá tí gbogbo ẹ̀ bá wá di kíní ẹ̀ wá sọ pé gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹ̀ ní sọ pé Agbala Gabriel mọ́. We are coming out to correct someone and you come out and come and be saying rubbish. Are you with your sense? Are you crazy or something? Ohun tó ṣẹlẹ̀ sí Muyideen ṣó fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni. O lè lówó lọ́wọ́ o lè wà lọ́wọ́ ẹ̀ sí. Ohun tó ṣẹlẹ̀ sí Muyideen ṣó fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni. Adé kìí ṣe bóyá ń lulẹ̀ ayé nìyẹn. Àwa náà ní àwọn èèyàn tó wà lábẹ́ wa tó dàgbà. Ká fẹ́ bá wọn wí ká wá yọ ẹgbà. Àní ó ṣe nǹkan tí kò dáa. Báwo ni Agbala Gabriel ṣe máa mú ẹgbà tó máa ná Muyideen? Bí Muyideen ṣe tó yẹn
òun kọ́ ló tọ́ Muyideen láti kékeré o ẹni tó mú ẹgbà tó nà ẹni tó mú ẹgbà tó ọmọ bíbí inú wa gan ẹ lọ wo inú fídíò yẹn ẹ lọ wo fídíò tó ṣe lọ́wọ́lọ́wọ́ kì í ṣe pé èèyàn ló pè mí èmi ò kò sí kan tó kàn I'm not a blogger ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn lèmi sí kan tó kàn mí lẹ́yìn fídíò eléyìí gan I'm not doing any video and I don't have anybody to call. In Nigeria, you know, when you begin to call some people, they begin to feel pompous. He may mention inside the video. That thing is very bad. You might treat him. Mo ṣe bá Agbala Gabriel. Kí ló fẹ́ pa Agbala Gabriel fún? Kí ló fẹ́ pè fún? Who is telling me to call Agbala Gabriel? Why am I going to call Agbala Gabriel for what? Am I a beggar? I say something. Mo ní èèyàn sọ nǹkan tí kò ó sọ jáde ní fídíò. Fídíò tó ti ó sọ jáde ní fídíò tí gbogbo ènìyàn gbọ́. So a need láti pè mọ́. Kí la fẹ́ jọ sọ̀rọ̀ fún? Ṣé ìkí àkíní ẹja kúrò lórí bíbá yìí. Agbala Gabriel is 30 years. Ó nà ọmọ 40 years. Adẹ̀dẹ̀ bí à ń sọ̀rọ̀. Mr. Man, I will block you. I will block you now. You get off this place. I'll block you now. I don't care who are you. Bó ṣe wà yìí, bó ṣe wà yìí, bó ṣe wà yìí. Ṣé kí ẹni tó wọ́n náà kó náà wọ́n náà ni? Àbí what are you talking about? Ó sọ nínú fídíò ni. Ó sọ ní fídíò. Kì í ṣe pé wọ́n sọ pé ó ṣe ọ̀nà. Ó jáde nínú fídíò. Fídíò tó sì ṣe láàárọ̀ yìí ló sì ti sọ láàárọ̀ yìí ló sì ti sọ. So fídíò tó sọ náà gbogbo èèyàn ló gbọ́. So therefore gbogbo èèyàn náà tó gbọ́ yẹn náà a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ènìyàn náà kí wọ́n kú. So òun náà gbọ́dọ̀ rí fídíò ilé náà á lè mọ̀ wípé nǹkan tó ń ṣe kò dáa. Beating someone that is older than you because I'm going to go nígbà who are you? You are nothing. You are nothing. When people are doing bad things, ora ilẹ̀. Bí mo ṣe wà, bẹ́ẹ̀ mi ṣe wà yín sí. Ṣé mo lè lọ ra ilẹ̀ sí ọ̀dọ̀ Agbala Gabriel? Kí ló dé? Orí mi pé gan-an. Gbogbo àwọn tẹ́ rí tí wọ́n kọ́lé fún nítorí pé wọ́n lówó lọ́wọ́ ni. Òun náà tó ń dẹ́dẹ́ ṣe ó gbọ́n. Á gbogbo ibi adití àti àwọn ìran ẹ̀. Ò bá kọ́lé síbẹ̀. Kí lè pé 40 years. Agbala Gabriel ló ní ẹ forever. Ṣé ìrànlọ́wọ́ nìyẹn? That is not help. But èmi ò tiẹ̀ bá yẹn wá. But kí ló máa mú Agbala Gabriel? Stop that! O gbọ́dọ̀ pé Muyideen kó apologize. Kó sọ fún pé you are sorry for what you did. Ohun tó ṣe fún tí bọ̀bọ̀ yẹn tó fi rí tẹ́fìrí tó fi jáde kúrò ń bẹ́yẹn tó fi lọ ń ṣe aláàrù nìyẹn. Because ó ti rí ra ẹ̀pẹ́ ní wípé ra ẹ̀pẹ́ Agbala Gabriel yìí ṣe ló ń fi ohun tó ń là kọjá ó fi torí ẹ̀. Orí Muyideen pé ju Agbala Gabriel gan lọ. Muyideen tẹ́wọ̀ yẹn béèyàn bá pe Muyideen dání tí Muyideen bá sọ̀rọ̀ fún yín. Many of you that you are following Agbala Gabriel, you will get back from him. I'm telling you. Bàbá yẹn ó ti rí everything. Muyideen ti rí everything about Agbala Gabriel. I'm telling you the fact. Ẹnì ọ̀gbìn tẹ́ bá dẹ̀ bàbá yẹn máa ní pé kò wọ́n bẹ̀rù yẹn ẹ tó rí ìyá ẹ̀ gan tó ń sọ gbogbo nǹkan tí ìyá ẹ̀ ṣe fún nígbà tó wà kékeré. Gbogbo nǹkan tí ìyá ẹ̀ ṣe fún nígbà tó wà kékeré tó sọ. So Agbala Gabriel kíkíní tó di atayanyan ṣáàrà wa Muyideen wà lọ kó bẹ́ẹ̀ tí bàbá yẹn bá lọ tó bá lọ bẹ́ẹ̀ speaker. Apá ò ní ká mọ̀ kò sí ẹni tó ń gbàdúrà fẹ́ tó wà lókè kó wálẹ̀ bọ̀kẹ́ tó wà lókè náà kó ṣọ́ra. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching.